ọ̀kan pàtàkì lára àwọn olóyè ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní ìpínlẹ̀ Kánò, èèyàn Musa Ilyasu Kwankwaso tó ti fi ìgbà kan jẹ́ kọmíṣánná ní ìpínlẹ̀ Kánò rí, ó mà ti sọ̀rọ̀ lórí ìgbìmọ̀ ọ̀tẹ̀ tí àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò ètò olóyìnbó ń pè ní opposition leaders tí wọ́n ń ṣe lórí ààrẹ Bọ́lá Ahmed Tinubu, pàápàá èyí tí gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna Malam Nasir El-Rufai tó ń ṣe kiri lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, tí ó ń sọ̀rọ̀ burúkú nípa Tinubu àti ìjọba ẹ̀ tó sì ń ṣe àtakò ẹ̀ gidigidi. Kì í ṣe ìròyìn mọ́ pé lẹ́yìn tí àwọn adarí ẹgbẹ́ olóṣèlú alátakò ìyún àwọn bíi Alhaji Atiku Abubakar, Peter Obi, Rotimi Amichi, Rauf Arẹ́gbẹ́ṣọlá àti àwọn bíi David Mark, àwọn bíi Solomon Dalong àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ látìgbà tí wọ́n ti kó ara wọn jọ sínú ẹgbẹ́ òṣèlú ADC pé làwọn yóò lò láti fi gba ìjọba kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ní gbogbo wọn ti ń sáré kiri tó sì ti ń ṣiṣẹ́ àtakò lórí bí Tinubu ò ṣe ní ṣe sáà kejì. Ṣùgbọ́n ṣá o, ẹni tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ jù nínú àwọn alátakò náà tó ń lọ káàkiri láti takò ààrẹ Bọ́lá Ahmed Tinubu òní Malam Nasir El-Rufai. Kódà nínú ọ̀sẹ̀ tí a wà yìí ni El-Rufai ló tún ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan níbi tó ti jẹ́ kó dìímọ̀ pé òun ti ṣe ìṣirò lórí bí ètò ìdìbò ààrẹ ọdún 2027 yóò ṣe rí, àti wípé ipò kẹta ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò mú. ìyẹn pé ọ̀tọ̀ lẹni tí yóò ṣe ipò kínní, ọ̀tọ̀ lẹni tí yóò ṣe ipò kejì nínú ètò ìdìbò ààrẹ ọdún 2027, àti pé ipò kẹta ìlòun rí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò ṣe. Bó tilẹ̀ jẹ́ pé àwọn alátìlẹyìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu lóríṣiríṣi ni wọ́n ti fún ní èsì, ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀, Musa Ilyasu Kwankwaso tó jẹ́ olóyè nínú ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Kánò, ó jẹ́ kó dìímọ̀ pé òfò ọjọ́ kejì ọjà ò ní nǹkan tí El-Rufai àti àwọn akẹgbẹ́ tí ó ń ṣe. Musa Ilyasu Kwankwaso jẹ́ kó dìímọ̀ pé nígbà tó ń gbọ́ ìhàlẹ̀ tí El-Rufai halẹ̀ wípé bí Jonathan ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí Goodluck Jonathan bóun náà ṣe wà nípò ààrẹ tó ní gbogbo agbára ọlọ́pàá, agbára sójà àti àjọ elétò ìdìbò lọ́wọ́, ṣùgbọ́n tí àwọn alátakò tó fẹ̀yìn ẹ̀ janlẹ̀ ni làwọn náà yóò ṣe fún Tinubu lọ́dún 2027. Musa Ilyasu Kwankwaso ní eléyìí ò lè ṣẹlẹ̀ mọ́. Ó ní Jonathan ni wọ́n lè ṣe irú ẹ̀ fún lọ́dún 2015. ó lẹ́ni tí ó wà ń bẹ̀ báyìí kì í ṣe Jonathan, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lórúkọ ẹ̀. Ó sì mọ ti fún tẹ̀dọ̀ òṣèlú, àti wípé gbogbo èròǹgbà El-Rufai àti àwọn ìyókù ẹ̀ láti lé Tinubu òní ni yóò já sí pàbó tí ó sì tó ṣe sáà kejì lọ́dún 2027.